Yes, you are right. Okay. But ṣé Olúbàdàn ṣé ọba ni? Kì í ṣe ọba o. Ọba la máa pe ọba ni ọba ni. Olú ni kì í ṣọba, Olú of Ìbàdàn ni Olúbàdàn. Okay. And tó bá fẹ́ kí Aláàfin Ọ̀yọ́ bó ló ṣe máa kí Aláàfin? Á dìde fún Aláàfin ni. Á pọ́nlé. Yes, I respect ẹ. Kí ni ìdí? Ìdí ni pé ní olden days Aláàfin máa rán most of àwọn tó tẹ̀bẹ̀dó níṣẹ́ láti lọ jagun. So now torí pé ó rí bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ pé superiority wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Exactly nǹkan tó ṣẹlẹ̀ láàrin Aláàfin àti Olúbàdàn yẹn àtàwọn Ìbàdàn yẹn. Exactly nǹkan tó ṣẹlẹ̀ láàrin Ọọ̀ni àtàwọn Aláàfin Ọ̀yọ́ nìyẹn. Okay, sir. Bàbá ló rán ọmọ níṣẹ́ pé kó lọ jagun wá. Ó kọ́kọ́ lọ Benin, ó jagun, ó ṣẹ́gun. Ó tẹ̀dó sí Benin, from Benin ó gbéra, ó tún lọ fèsì àwọn ogun Ìdàọ̀mẹ̀. Ó lọ fèsì wọn. Ó dẹ̀ tún jagun ní Kàtúngà, ó tún tẹ Ọ̀yọ́ dó síbẹ̀. Bẹ́ẹ̀ni, sir. So òun ni ó fi jẹ Aláàfin àkọ́kọ́. Lẹ́yìn tó jẹ Aláàfin, bàbá ẹ̀ wá kú, orí ipò yẹn sílẹ̀. Ó wá fẹ́ lọ lílọ jẹ ipò tó ju ti eléyìí tó wà yẹn lọ. Ó wá fọmọ ẹ̀ sí Ọ̀yọ́, Aláàfin kejì, pé kó máa ṣe ààfin ibẹ̀. Òun wá padà lọ lílọ jẹ Ọlọ́fin. So Ọlọ́fin ju Ọọ̀ni lọ, ó ju Aláàfin lọ. Ọlọ́fin ó ju Aláàfin lọ. I agree with you, sir. So ẹni tí ò bá ti sí ìyàn jíjà nínú. Ẹni tí ò bá ti sí ìbínú tàbí ìjà nínú, tí ó dẹ̀ sọ́tẹ̀, tí ò sí rìkíṣí, ó yẹ kájọ mọ̀ wípé àràbà ni bàbá, èèyàn tá a bá bá lábà, bàbá ẹni ní í ṣe.